Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lájú. Ẹyẹ tó torí kodò bí àdó ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù ògbó tí wàá máa yí. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wá kájé gbúgbà yín jẹ. Ètò tó pọ̀jù ògbó tí wàá máa yí. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù ògbó tí wàá máa yí. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù ògbó. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa gé dandan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń jádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ṣẹ́yìn lọ má gidi bọ̀ tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńsọ, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Koiki Media, àwọn ni bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. Koiki Media, àwọn ni bàbá. We bring you work closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòlù kan yòókù lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Koiki Media, àwọn ni bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media, àwọn ni bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media, àwọn ni bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sórí kẹta. Koiki Media, àwọn ni bàbá. A dúró tán.
Akúpèrègèdè. Koiki Media, we bring you work closer to your doorstep. Koiki Media is around. Is around, oh. Ladies and gentlemen, ladies and gentlemen, Koiki Media is around. Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, káàbọ̀ sí orí ètò ti àṣálẹ́ ní. A kí n pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́ lé share button. Gbọ́ lé share button. Tí a bá wọlé, olórí ilé lákọ́kọ́ kí. Mo kí ọ̀gá mi pàtàkì Mr. Ọláyọmí Koiki pé wọ́n kú iṣẹ́ takuntakun. A kú wíkẹ́ndì ní wíkẹ́ndì òní wíkẹ́ndì yín sà o. A kí yín sà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Mo tara bẹ́ẹ̀ mo kí ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Bí ẹ ti ń bá wa share ètò yìí lágbára ṣe ìdùà, ẹni fọwọ́ tẹ fi ń tẹ̀, ẹni fi gbọ́mọ sí o. Ọwọ́ tẹ fi ń comment, tẹ fi ń tẹ̀, tẹ fi ń like, ẹni fi gbọ́mọ sí lágbára ṣe ìdùà. Àwa la máa wá o, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ni a máa bá lágbára ṣe ìdùà. Níwòye àmọ́dún tí a bá dénú ilẹ̀ wa, tí a dénú Yorùbá nation, àjọ máa ríra wa nínú ayọ̀ àti àlàáfíà ni o. Àní pẹ̀dín lágbára àṣẹ ìdùà. Gbogbo ọmọ Yorùbá tó bá ti gbé òtítọ́ dání, àní pẹ̀dín o. Gbogbo aládùúrà pé a máa lé sí ní lágbára àṣẹ ìdùà. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Mo wá tara bẹ́ẹ̀ mú kí bàbá wa Professor Banji Akíntóyè, Emeritus, bàbá dáadáa, bàbá tó mọ iyì ọmọ, tó mọ tí bàbá mọ value ohun tí wọ́n ń pè lé ọmọ, tó dẹ̀ mọ ohun tó ń pè lé ọjọ́ ọ̀la èèyàn. Nítorí pé tá bá ń sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la èèyàn, kí là ń sọ̀rọ̀ nípa? Tá bá ti ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la wa, à ń sọ̀rọ̀ nípa ọmọ. Ọmọ ló máa ń delé dèèyàn. Ọmọ ló máa ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fọ́wọn òbí ẹ̀ tó bá ti tó àsìkò tí wọ́n tó ti dàgbà, tí wọ́n ń lọlé ogbó. Ọmọ ló máa ń ṣe gbogbo ẹ̀. Ọmọ la máa ń fi ilé kalẹ̀ fún, tá à ń fi ilé ayé tá à fi kalẹ̀ fún, tí àwa náà gbabi tiwa lọ. Ọmọ ni ẹni tó bá dẹ̀ ti mọyì wọn, bíi pé ẹni mọyì wúrà ni òun fàdákà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tí ó bá ti mọyì ọmọ, bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo wá tara bẹ́ẹ̀ mo kí olórí ogun bámbám, bàbá kẹ́pẹ́ fún wa o. Olóyè Ìgbòho ṣà kẹ́pẹ́ fún wa o. Májàsọ́lá wọn, mo kí yín bàbá, ẹ kó adélẹ̀ lérí o. Agbára àṣẹ ìdùà, ẹ̀mí yín ò ní bá lọ o, ẹ̀mí ọmọ yín ò ní bá lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí aya yín ò ní bá lọ. Gbogbo àjìjàgbara pátápátá mo gbà ládùúrà pé ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ò ní bá lọ o. Nítorí pé Májàsọ́lá Ìgbòho ṣà, ẹni tí ó yẹ kí gbogbo ọmọ Yorùbá ni tó yẹ ká gbà fún ni. Lẹ́yìn Ọlọ́run, Májàsọ́lá ló tún kàn nílẹ̀ Yorùbá. Ẹni tó yẹ ká gbà fún, ká gbé fún, òun ni Májàsọ́lá. Mo dẹ̀ gbà ládùúrà pé ogun èdè àìyedè nílẹ̀ Yorùbá, ọba mi Èdùmàrè á bá mi kásẹ̀ kúrò ńlẹ̀. Ogun èdè àìyedè, àìgbọ́ra ẹni yé, àìmágbà fún olórí, ọba mi Èdùmàrè á bá mi ká ẹsẹ̀ kúrò ńlẹ̀ lágbára àṣẹ. Gbogbo àwọn ọ̀dàlẹ̀, gbogbo àwọn tó ń dà wá rú lágbára àṣẹ ìdùà, ẹ̀jẹ̀ wọn ọba mi Èdùmàrè á bá mi tá sílẹ̀ lágbára àṣẹ ìdùà. Bẹ́ẹ̀ la ṣe rí o. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kí a tó máa wọnú àgbàmì ètò lọ. Ẹ jẹ́ ká sáré lọ fún ìpolówó ọjà eléyìí tí a ò sanwó fún. Ìpolówó ọjà eléyìí tí a ṣe kíni, tí a ò sanwó fún. Kí ni ìpolówó náà? Kí ló dá lé lórí? Nípa mítìn ìlànà eléyìí tí n bá máa wò dáadáa, ṣé kì í ṣe alẹ́ tàbí ọ̀la kọ́ ló máa jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká play
announcement ń fún wa. Bí ẹ bá ń gbọ́ pékélé bí ẹ bá ń gbọ́ pékélé ibi ìpàdé ìta gbangba lórí ṣíṣeéṣe orílẹ̀-èdè Yorùbá ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà USA ńlọrọ̀ ń gbà lọ. A ó pàdé pẹ̀lú bàbá wa àwíṣe àgbáyé ọ̀jọ̀gbọ́n àgbà Wándé Abímbọ́lá. A kì í bá babaláwo gbélé kójú máa pọ́n ni nítorí pé iwájú òkun ní í ṣe ẹ̀yìn òkun ní í ṣe erin kò ṣe yípadà kún àbàtà kún ènìyàn tó mọ̀ pé òkun ò sí. Èyí ló mú kẹ́gbẹ́ ìlànà ọmọ Oòduà ní USA ó kàn sí bàbá wa àwíṣe àgbáyé Ògúnwándé ọmọ Abímbọ́lá ìrókò síbi ìpàdé ìta gbangba lórí ṣíṣeéṣe orílẹ̀-èdè Yorùbá ní déédéé aago 6 ìlà oòrùn Amẹ́ríkà 6 p.m. East Standard Time àti aago 11 alẹ́ nílẹ̀ Yorùbá lọ́jọ́ 18 oṣù yìí Sunday May 18th 2025. Nọ́mbà Zoom òun ni 862-704-80064. Kóòdù ìpàdé ni 650164. Ẹ̀túyàyà kékulé ó sọ fún toko ẹ wá pàdé àwíṣe àgbáyé ọmọ Abímbọ́lá ìrókò. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa gbọ́ léṣẹ́ bọ̀tìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bí ẹ ti ń tẹ̀ ẹ ní fi ọwọ́ náà, èmi á máa ṣàdúrà pé ẹ ní fi gbọ́mọ sí i nítorí pé kò síyàn tí ó gbàdúrà pé kó òun mọ sàárè ọmọ. Kò síyàn tó máa gbà tá a jí láàárọ̀ tá a sọ pé àdúrà tó wù ú gbà nìyẹn. Òun lèmi á ṣe máa ṣàdúrà pé lágbára àṣẹ Èdùà ẹ̀yin olólùfẹ́ wa ẹ ní fi ọwọ́ yín ẹ ní fi gbọ́mọ sí o. Àṣẹ́gun. Ẹ bá wa gbọ́ léṣẹ́ bọ̀tìn kẹ́dẹ̀ bá wa like ẹ bá wa comment. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí ètò ti alẹ́ Yorùbá Nation Awareness ó ń tẹ̀síwájú. Nígbà tí a máa bira wa wípé ṣé ká ní ọmọ Yorùbá ṣé ká sọ pé ẹ̀ẹ̀kan ṣì ń sùn náà ni pìtìpìtì ó mà ti wọlé Yorùbá má jẹ́ ká tanra wa. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Kogi lọ́wọ́lọ́wọ́. Ẹ wo ohun tí ó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ State lọ́wọ́lọ́wọ́. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Ondo State. Ẹ wo bí Fúlàní ṣe ń ṣe ọmọ Yorùbá. Ẹ wo àwọn tí wọ́n ṣẹ̀tún kó wọlé sí inú ìgboro Èkó. Ẹ wo àwọn tí wọ́n ṣẹ̀tún kó wọlé sí ìgboro Èkó. Ǹjẹ́ àkókò tá wà yìí, ǹjẹ́ àkókò tí ó yẹ kí wọ́n máa bẹ àwọn ọba aládé ilẹ̀ Yorùbá ni? Tàbí àkókò tó yẹ kí wọ́n máa fi tó yẹ kán ti máa fi òkúta kán yẹ kán ti máa lọ máa pá sí orí ààfin wọn? Ṣé àkókò ti tó ọmọ Yorùbá? Ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ kùbákùgbé sí ẹ̀yin ọba. Bí mi ṣe ní sọ̀rọ̀ kùbákùgbé sí yín mi ì tún ní bẹ̀yìn náà o. Nítorí pé màkànmákàn ni oyè tó kan ará Ìwó ó bọ̀ wá kan ará kíni ará Ẹdẹ. Ọba aláyé kan ní tí wọ́n gbé lọ báyìí tí àti rí ojútùú ẹ̀ ní Kogi State lórí ilẹ̀ Yorùbá náà ni o. Ṣebí à ń pè ẹ̀yin ọba ẹni kò kàn yín bó tẹ̀ ṣe jẹ́ pé kì í ṣe gbogbo àwọn ọba o. Àwọn ọba kan wà tán dúró o. Ṣùgbọ́n bí àwọn ọba ṣe dúró tó, ǹjẹ́ a lè fọwọ́ gbáyà yìí pé a ní 20% nínú àwọn ọba tó dúró tán? Ǹjẹ́ a lè fọwọ́ gbáyà? Ǹjẹ́ a lè fọwọ́ gbáyà? Kí ni iṣẹ́ tí àwọn ọba ṣì ń ṣe by this time? Àbí
ká ní àwọn ọba yẹn àbí wọ́n ń rò wípé bóyá tí àwọn agbésùmọ̀mí tí wọ́n bá take over Nàìjíríà àbí wọ́n ń wò wípé àwọn náà láṣì máa jọba lọ àbí wọn ò ní pa àwọn fúnra wọn. everybody ló ń lọlé tí a bá ti lè gọra wa tí fúbọ́là bá wà lórí field wọ́n máa ń sọ kinní kan wá ní if you miss ball don't miss leg. ṣe rí nǹkan tó wà níwájú wa yìí tí a bá gọra wa tọ́lọ́run ọba ò dẹ̀ ní jẹ́ ká gọra wa a gbọ́dọ̀ ṣe àṣeyọrí ni o ṣùgbọ́n tí a bá gọra wa Ọlọ́run ní jẹ́ ká fi ilẹ̀ Yorùbá pa ìtàn Ọlọ́run ní jẹ́ ká fi pa ìtàn burúkú. Ìtàn rere là á máa pa lórí Yorùbá o tá a wá máa rántí wípé Ọlọ́run ṣe wípé a ti gba ilẹ̀ wa. Ìròyìn tèmi ń gbàdúrà pé ká máa sọ nìyẹn nígbà tí ó bá yá ká má pa ìtàn burúkú ṣùgbọ́n èèyàn ọba mo máa ń sọ àwa ò bẹ̀yín mọ́ o tó bá wu Aláàfin of Ọ̀yọ́ kó dá sí tó bá wù ú kó kọ etí kò kàn mí sí tó bá dẹ̀ wù Ọọ̀ni of Ifẹ̀ kán kan etí ọ̀gbọ́n sí ohun tá à ń sọ tó bá wù wọ́n kán dá sí. Nítorí pé a rí bàbá tí bàbá tún jáde síta tí wọ́n ní kò ń ṣe Yorùbá nation kò ń ṣe kinní kan nation mọ́. Ẹ jọ̀ọ́ ṣé a ti dénú ilẹ̀ wa ni ká tó ṣẹ̀ wá máa jà sí ká tó wá máa sọ pé àtúwá ń jà sí orúkọ tó yẹ ká ti máa jẹ́ ṣé a ti gba ilẹ̀ wa ni ṣebí ẹ tiẹ̀ máa jẹ́ ká gbà ná kẹ́ tó máa sọ wípé kì í ṣe orúkọ kan ló yẹ ká jẹ́ kì í ṣe orúkọ kan kọ́ la máa jẹ́. Ǹjẹ́ ọ̀rọ̀ ǹjẹ́ kò wá máa ta àbùkù ọmọ Yorùbá lé ọ̀rọ̀ tí kábíyèsí sọ yìí mi ò tó sọ bẹ́ẹ̀ o èmi kàn béèrè lọ́wọ́ àwọn èèyàn mi ni o ǹjẹ́ ṣé kò máa ta àbùkù wa nígbà tí a ti gba orílẹ̀-èdè tẹ́nìkan bá jáde síta tó sọ fún yín pé a ti gba Yorùbá nation irọ́ ló ń pa o. Lóòótọ́ a máa gbà á ṣùgbọ́n a ti gbà o abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà la ṣe wà o. Níbi tí wọ́n ti ń fi ọmọ Yorùbá tó ti fi ń ṣẹrú abẹ́ wọn la ṣe wà o. Ǹjẹ́ kò yẹ kí bàbá jẹ́ ká délẹ̀ lérí tán kí bàbá tó máa sọ wípé ṣé àsìkò yín ló yẹ kí bàbá wa fi ọ̀rọ̀ tí ò tó nǹkan kan orúkọ lásán kí bàbá wa fi dá yánpọnyánrin kí bàbá wa tó wá máa fi dá kalẹ̀. Ìbéèrè ni mò ń béèrè o mi ò bú ọba aládé o ṣùgbọ́n bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan sí àwa ò rẹ́dì ẹ̀yin tẹpẹ́ra yín lídà ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹpẹ́ra yín lé àgbààgbà a ṣetán láti bẹ̀yín mọ́. Wọ́n ní ẹ̀yin àgbàlagbà náà lẹ́pá lówe ẹni a máa ń mẹ́ṣin lọ sódò ni ǹjẹ́ ó ṣeé ṣe kí ká bá ìfọ́ọ̀sì ẹṣin pé dandan mọ́mi dandan mọ́mi ẹṣin mo ti mọ ẹ dódò dandan o gbọ́dọ̀ tún mọ́mi ǹjẹ́ ó ṣeé ṣe? The answer is no kò ṣeé ṣe. Gbogbo nǹkan ní àwa tajẹ́ àjìjàgbara tá ti fi pàrokò sí yín wípé ohun tó ń bọ̀ yìí kò máa ń ṣe ará ìlú nìkan kọ́ ni tájẹ́tì àwọn Fúlàní àbí torí pé ẹ̀yin ń ra màálù sí wọn lábẹ́ torí bí nínú ìwádìí wa tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa kì í ṣe pé bóyá wọ́n ní a rí i pé ọ̀pọ̀lọpọ̀ màálù tó wà lọ́wọ́ Fúlàní a rí i pé ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù a rí i pé àwọn ọba aládé ló ní ilé tó pọ̀ jù ńbẹ̀. Kódà ọba kan wà nínú stéètì ibi tí mo wà yìí tó jẹ́ wípé ọba náà tí ó bá lọ àgéèsì Fúlàní ẹ̀rín ìgboro ni Fúlàní ti máa ń da màálù nínú ìlú ẹ̀ tí ó bá wà nínú ìlú yẹn bóyá o mọ̀ o kàn lọ ṣe mistake lọ sọ̀rọ̀ sí Fúlàní tàbí ọmọ onílùú yẹn o ṣe mistake lọ sọ̀rọ̀ sí Fúlàní tí wọ́n bá ti gbé ọgbà ẹ̀wọ̀n ni o. Bẹ́ẹ̀ ni ní èèwọ̀ ọba aládé kí a wá máa gbọ́ wípé Fúlàní ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lósì wọ́n ń pa ọba wọ́n ń pa ìjòyè
ṣùgbọ́n nígbà tí a tún máa fìdí ẹ̀ múlẹ̀ a rí i pé àwọn ọba náà ló tún ní màálù tí wọ́n ń dàjẹ oko tí wọ́n fi jẹ́ kí àgbẹ̀ rí mú mímọ́. Ní àwọn kọ́ńtì tó ti gòkè àgbà, àgbẹ̀ wà lára àwọn tó máa ń náwó jù nínú ìlú, ṣùgbọ́n kì í ṣe bíi ti orílẹ̀-èdè Nàìjíríà o, kò ń ṣe bíi ti orílẹ̀-èdè Nàìjíríà. Wọn ò jẹ́ kí wọ́n ti sọ àgbẹ̀ dá atọrọjẹ gan sìn. Ní ìlú tá a wà yìí láti rí tí àgbẹ̀ ti ń sọ wípé òun lọ ń ra èlùbọ́ jẹ nísìn, wípé àwọn lọ ń ra pákí ni táwọn fi ń ṣe gàrí nsìn, wípé kódà ìgbà míì wọ́n lọ ń ra abọ́ gàrí kan ni. Èyí àgbẹ̀ ẹni tí mò ń sọ yìí kò níṣẹ́ méjì o, iṣẹ́ tó dìídì mú gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí Fúlàní kọjú ìjà sí wọn nínú oko, kódà wọ́n tún pa ìkan lára àwọn ará ilé ẹ̀ sóko. Ìgbà tó yá tí wàhálà yẹn ti pọ̀ jù, ó ṣe kíni, ó fi oko ńlẹ̀ fún wọn. Lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, kò sí nǹkan oko tí ò ń ṣe pé ó lọ ń ra jẹ ni. Meanwhile, ǹjẹ́ ọmọ ẹlẹ́ran wa, ìjẹ́ ó tiẹ̀ tún wá rí egun jẹ mọ́ ǹsìn? Ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á máa sọ wípé ọmọ ẹlẹ́ran tó ń jẹ egun, ṣé a rí egun gan jẹ mọ́ ǹsìn? Ánsà ni wípé kò sí egun mọ́. Ǹjẹ́ a tún rí ọmọ aláṣọ tó ń wọ àkísà ń gọ, ṣé ó tún ṣe é wọ̀ mọ́ gan sìn? Kò ṣe é wọ̀ mọ́. Ẹ̀yin kan wá jáde síta ẹ ní Ìgbòho Òòṣà, owó baba Dami, ẹni ẹlẹ́ni tó ń enjoy ayé ẹ̀ ní Germany lọ́wọ́lọ́wọ́, tó ń ṣe ìgbáradì bí night vigil wa bí ó ti máa bẹ̀rẹ̀. Ẹ wá ní òun nìṣòro yín, ẹ ní òun ló fẹ́ wá da orílẹ̀-èdè Nàìjíríà rú. Ǹjẹ́ Ìgbòho Òòṣà, ǹjẹ́ ó jẹ́ gẹ́gẹ́ bí Gumi àbí ó jẹ́ gẹ́gẹ́ bí Sultan Sokoto tó jẹ́ pé àwọn yẹn ni agbẹnusọ Boko Haram, tó jẹ́ wípé àwọn yẹn ni wọ́n á sọ fún ìjọba wípé ẹ jẹ́ ká lọ bá wọn, ẹ já lọ negotiate pẹ̀lú wọn, nǹkan tó bá nílò à á ṣe fún wọn. Gbogbo ilẹ̀ Yorùbá ó mà ti wà nínú ewu. Tí ẹ bá gbà Ìgbòho Òòṣà, tí ẹ bá gbà kí bàbá ẹ̀ wọlé, kọ́lọ́run lo bàbá ẹ̀ láti gbà wá kúrò nínú wàhálà tàwa yìí. Lẹ́ẹ̀kan sí, a ní fi ilẹ̀ Yorùbá pa ìtàn aburú o. A ní fi ilẹ̀ Yorùbá, a ní fi pa ìtàn aburú. Ẹ̀yin ọba, àti kúrò lórí yín o. Mo ní a ní bú yín because bàbá Akíntóyè ti ní ká má bú yín mọ́, Ìgbòho Òòṣà dẹ̀ ti sọ, wọ́n ní ká má bú yín mọ́, wọ́n ní ká fi yín lọ́rùn lẹ̀. À á fi yín lọ́rùn lẹ̀, ṣùgbọ́n à tún ní fi yín lọ́rùn lẹ̀. Bóyá ẹ fẹ́, bóyá ẹ kọ̀, tí ẹ bá kọ̀ láti sọ́pọ́tì ìrìn àjò yìí, tí ẹ bá kọ̀ láti fún Ìgbòho Òòṣà lé gbogbo support tó bá nílò láti ọ̀dọ̀ yín, tí ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀, á yá bẹ́tà kẹ́yìn fúnra ara yín, ẹ̀yin ọba àwọn fúnra ara yín,
bóyá ẹni kẹ́ lọ gbé ìbọn dání kẹ́ kúkú fi pa gbogbo ọmọ Yorùbá dànù. Àìṣe bẹ́ẹ̀ tí a bá mistake kìdá ń ṣe mistake o, tí a bá délẹ̀ lérí wa, ọba ilé tó bá gbà fún ìrìn àjò yìí àwọn nìkan la máa recognize tó dẹ̀ dájú. Ẹ̀ ń fúnra yín kò séèyàn tá a sọ fún yín tẹ́ ẹ ti fi pálásì wá kalẹ̀ fún wa tẹ́ máa jẹ́ ká yanjú lówó ọba. Ọba tí ò bá ti lè lídìí ogun, tí ò lè ṣíwájú ogun, tí ò dẹ̀ tún ṣe ojúṣe míì, tí ò sójú ẹ̀ kan tó ń ṣe ju wípé kó máa gbàbọ̀dé kiri. Ìkan báyìí lára àwọn báyìí tútù sá lọ sí Aso Rock kì í sìn. Òun náà ó ti lọ gba pàṣẹ títí ẹ̀. Ẹ kú oríire o. Bámbám ni mo yó, òun mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan. Ẹ kú oríire o. Mi ní dárúkọ gbogbo wa náà láti ka news yẹn. Tí ẹ bá kọ̀ láti support Ìgbòho, ìwọ ọba tí o bá kọ̀ láti support Ìgbòho nítorí pé Ìgbòho ò sọ fún yín wípé kò sọ fún yín pé kẹ́ lọ kọ́lé fóun, kò ní kẹ́ ṣe nǹkan kan fóun, kò ṣe pé bóyá kò sọ fún yín pé bóyá ààrẹ ló kàn tóun fẹ́ ṣe tá bá gba Yorùbá nation. Báwo ni ààrẹ gan tẹ̀ ṣe, báwo ni ààrẹ ṣe máa wù yàn ṣe nígbà tá a bá dénú ilẹ̀ wa, nígbà tó bá jẹ́ wípé olúkálùkù á ní ìjọba ìpínlẹ̀ olúkálùkù á wà náà. Kò ní sí pé bóyá ẹnìkan ṣáá la máa control gbogbo ilẹ̀ Yorùbá. No, olórí stéètì kọ̀ọ̀kan la dúró gẹ́gẹ́ bí ààrẹ stéètì kọ̀ọ̀kan tá jẹ́ prime minister stéètì kọ̀ọ̀kan. Kò sí pé bóyá á ṣe máa sọ pé ibìkan ni wọ́n á ti máa pàṣẹ gbogbo ilẹ̀ Yorùbá. Kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tí o bá ní nínú ìlú ẹ̀ òun ni wàá lò láti fi tú ìlú ẹ̀ ṣe. So ojú á wá kára wa nítorí pé mi ì lè wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun sìn ká ní prime minister ń bẹ̀ kí prime minister kan wá máa sọ fún mi wípé private jet kan tóun fẹ́ máa wà kiri, tóun fẹ́ rà fọ́mọ òun, tóun fẹ́ ṣe kinní kan lòun fẹ́ máa ṣe kiri. Prime minister kan ò ní sọ fún mi wípé wọ́n á lọ kọ́ àwọn ọmọ òun sí ìlú òyìnbó, èmi á wá máa kọ́ ọmọ ti tèmi sí classroom bíbà. Kò ní possible. Bẹ́ẹ̀ ni a nígbà láyè. Ìwọ tó bá ti máa di ipò kankan mú lílẹ̀ Yorùbá tá bá dénú ilẹ̀ wa, ọmọ títí ẹ ibi báyìí láti máa lọ school. Kò sí pé vacation kan wà ẹ̀ ń sọ pé ọmọ yín kan lọ ń ṣe kinní kan, ọmọ yín ń lọ fún vacation lílùú òyìnbó. Kò ní sí yẹn. Bẹ́ẹ̀ ni kò ní sí yẹn. Gbogbo ẹ̀ la wà nínú òfin. Òun ni a fẹnu bà ní last time tá a fi ṣe program yẹn. A sọ̀rọ̀ nípa òfin. Òfin máa wà fún everything. Ìwọ tó fẹ́ jọba nílẹ̀ Yorùbá tán fi ẹ́ jọba tó ń sọ wípé tó lọ ń lo oṣù mẹ́ta ní Amẹ́ríkà á di èèwọ̀. Bẹ́ẹ̀ ni á di kíni, á di èèwọ̀ fún yín láti pé kí ọba kan lọ kó lọ máa jí kó lọ máa sùn nílùú Amẹ́ríkà kó wá fi ìlú tó jẹ ọba kó wá fi kalẹ̀. Bó tiẹ̀ jẹ́ ọjọ́ kan òfin ò ní fààyè gbà. Kódà òfin ò ní fààyè gbà kí ẹnìkan jẹ́ ọba sí Ilé Ifẹ̀ kó wá sọ wípé òun lọ sí Kogi State wípé mi ì ní lè padà sínú ìlú yẹn mọ́ lọ́jọ́ yẹn. Òfin ò ní fààyè gbà. Òfin máa wà fún everything. Òfin ò ní fààyè gbà o.
bẹ́ẹ̀ ni bóyá Ìbàdàn ni mo jọba sí mo wá sọ pé mò ń lọ sí ìlú Ìsẹ́yìn mi ì ní lè padà dé lọ́jọ́ yẹn, òfin á mú ẹ, òfin ò ní fàyè gbà. Inú ìlú ẹ ni wàá ti máa sùn, tí wàá ti máa jí, tí wàá lè máa fi ojú sí gbogbo nǹkan tó ń lọ nílùú. Kódà ọba aládé òun gan-an nígbà míì ọba aládé ló yẹ kó máa lídìí ọlọ́dẹ ìlú. Tó jẹ́ kí n rántí kábíyèsí wa kan, kọ́lọ́run dẹlẹ̀ fún ẹni re, akọni ni bàbá yẹn. Àwọn tó bá ti mọ̀ wọ́n á ti mọ ẹni tí mò ń sọ yìí. Bàbá ti lọ o, mo dẹ̀ dúpẹ́ pé bàbá yẹn ò ṣọ́kú. Bàbá dàgbà, bàbá dẹ̀ ṣojúṣe ẹ̀ sílẹ̀ Yorùbá. Bàbá Olújàrẹ́ of Ìjàrẹ́ ní Ondo State. Olújàrẹ́, bàbá yẹn akọni ni bàbá yẹn. Mo wá wò pé kò ṣe wá jẹ́ pé irú bàbá yẹn ló jẹ Ọọ̀ni of Ifẹ̀. Mo ní àǹfààní láti dé pálásì bàbá yẹn nígbà kan. Bàbá yẹn Sigun Adélè ló ń ṣọ́ ìlú ẹ̀ fúnra rẹ̀. Ayé àtijọ́, nínú àwọn ìtàn tí àwa gbọ́ láyé àtijọ́, irú ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn. Irú ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ nígbà táwa ẹ̀ ti gbọ́jú. Mi ì tí ì gbọ́rú ẹ̀ rí. Kí ọba aládé máa ṣe ọlọ́dẹ ní ẹ̀rín ìlú ara ẹ̀. Àbí ẹ̀yin ti gbọ́ rí, àbí ó ṣẹlẹ̀ lójú yín. Ó ṣeé ṣe kó kárí àgbàlagbà tó máa wà lórí ètò pẹ̀lú wa tó ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n. Ṣùgbọ́n nígbà táwa ẹ̀ gbọ́jú o, mo sì mọ ìwọ̀nba díẹ̀, ṣùgbọ́n léyìn mi ì gbọ́ rí. Bàbá yẹn ló máa jẹ́ àkọ́kọ́ tèmi máa mọ̀, tèmi gbọ́jú mọ̀. Bàbá ló ń ṣọ́ ìlú ara ẹ̀. Tí ó bá wọ Ìjàrẹ́ ní oyè aago tí ò yẹ kó rìn, bàbá ni wàá bá lẹ́rìn ìgboro. Bàbá á béèrè ibi tó ń lọ. Kọ́lọ́run kó dẹlẹ̀ fún ẹni rí. Kọ́lọ́run kó dẹlẹ̀ fún ẹni rí. Kábíyèsí làwọn yẹn. Bí wọ́n ṣe sọ, wọ́n ní tó bá sọ pé ibi báyìí ló ń lọ, ilé báyìí ló ń lọ, bàbá á sọ fún ẹ pé kó máa lọ. Kó tó débẹ̀, wọ́n ní bàbá máa débẹ̀ síwájú ẹ̀. Wà á ti bá bàbá ń bẹ̀. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ẹ ti rí i pé ohun tó ń jẹ agbára tó ń bẹ nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ó dẹ̀ wà lọ́wọ́ àwọn ọba kọ̀ọ̀kan. Ṣùgbọ́n torí ohun tí wọ́n fẹ́ jẹ, wọ́n ti fi bà nǹkan tí wọ́n fẹ́ jẹ, wọ́n ti fi bà á jẹ́. Torí àìmá fi ẹni tó tọ́ sọ́ba, àìmá fi jọba mọ́, ó ti da gbogbo nǹkan rú. Láti ìgbà tí Bombascad olórí burúkú àwé tó wà lórí wíṣì ẹ̀yìn Babangida, láti ìgbà tó ti dojú gbogbo ẹ̀rú, tó ti gbé àṣẹ kúrò, gbé agbára léwọ́ ìjọba, àwọn ìjọba náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹni tó wù wọ́n tó ti fi wọ́n ń jọba. Kò sí pé ẹ lọ dífá sí Government House náà ti ń jọba ní ìgánsìn. Ilé iṣẹ́ ìjọba, ibẹ̀ ni wọ́n ti ń jọba ìmí ìsìn. So ju gbogbo ẹ lọ, kí ni mo fẹ́ mú jáde níbẹ̀ ni pé tí ẹ bá kọ̀, ẹ jẹ́ n lò belẹ̀, tí a bá kọ̀ láti pé ká pe Ìgbòho kó síwájú, Ọlọ́run ní jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Mo wá kí ẹ jẹ́ ká mọ̀ ẹni tí Ọlọ́run fi ṣẹ́ rán,
ẹ̀yin ọba mi ì ní sọ pé kẹ́gbà fún, ṣùgbọ́n ẹ̀mí mi ẹ̀mí yín ó jọ wà nínú ilẹ̀ Yorùbá ni. ẹ̀mí tèmi nìkan kọ́ lẹ̀ fi ń wéwu, kì í ṣe ẹ̀mí tèmi nìkan kọ́ lẹ̀ fi ń wéwu, ẹ̀mí tiyín gan wà ńbẹ̀. Nítorí pé ibi gan tẹ́ ń fojú sí pé operation ará ibi báyìí ti fẹ́ bẹ̀rẹ̀, irọ́ lẹ̀ ń pa o, kì í ṣe bẹ́ẹ̀ o. Palace yín gangan ni target àwọn ará ibi. Palace yín, ohun tí wọ́n ṣe ní Ìlọrin, ẹ má gbàgbé, the same target yẹn ni àwọn ará ibi báyìí ṣì ń bá bọ̀. Bẹ́ẹ̀ ni, the same target yẹn ni wọ́n ṣì ń bá bọ̀ o. Gbogbo ohun tí a rí tí àwọn Fúlàní ṣì ń ṣe ni pé wọ́n ti náwó already, right? Ṣùgbọ́n wọ́n tún gather more money. Ó lẹ́ fi rí tó fi jẹ́ pé tó bá ti pàdé èèyàn míì, iṣẹ́ tó yẹ kán pa á lójú ẹsẹ̀ wọn ò ní pa á, wọ́n á jí gbé, wọ́n wá fi gbowó síta. Ìbí ẹ ti rí oye mílí tí wọ́n ń béèrè fún sìn. Nísìnyí báyìí, ajínigbé kò ní jí ará ilé ẹ̀ kan gbé, kájínigbé máa béèrè 500,000 kó máa béèrè 1 million. No. Owó wọn bẹ̀rẹ̀ láti 100 million. Ẹ wá máa dialogue. Èló ni last? Ẹjọ́ òye bá la rí. Ẹ bá wa gbà á. Àti ẹ̀ fẹ́ lọ yá owó nǹkan ni, àti ẹ̀ náwó nǹkan dání. Òun náà wá máa pè àwọn ẹbí ẹ̀. Kán lọ wá owó yẹn, tán bá wá kẹ́mi ti tòun bọ̀ o. Kán lọ wá owó yẹn at all means. Ẹ lọ bá lágbájá, ẹ lọ bá tàbẹ̀dù, ẹ lọ gbá kinní kan. At the end of the day, wọ́n lè máa negotiate sí bíi 20 million naira. Tí ọmọ Yorùbá ò dẹ̀ tí ìrówó jẹun, a dẹ̀ ń rí 20 million, a dẹ̀ ń rí fi kó fún ajínigbé. Irú ẹ̀yin dìdìrín yẹn náà ni wọ́n á ní kán sọ́pọ́tì ìrìn àjò Yorùbá nation, tí ẹ lọ máa sọ wípé ṣé owó náà ni wọ́n ṣé wọn ò mọ̀ ju owó ni. Ẹ jọ̀ọ́, kí ló fi ń ṣe nínáwó ká tó gba edidi orílẹ̀-èdè àbí? Ẹ jájọ múra sí o. Nínú kó o mú lára nǹkan tí o ní, bóyá 100,000 ló ní o, bóyá 200,000 ló ní o, bóyá 500,000 ní o, bóyá 1 million ní o, kó fi support ìrìn àjò yìí. Tàbí kán jí ará ilé ẹ̀ kan gbé, kán wá fi ipá, kán fi tipátipá, kán fi gba 100 million tàbí 50 million lọ́wọ́ yín. Mo mọ̀ pé ìkan máa pè yín ju ìkan. Youth leader Afẹ́nifẹ́re, òun fún ara ẹ̀ mọ ibi tí ara ń bọ̀ sí náà. After àgbà tán ti fi òbítíbitì owó, ọ̀kadà, kẹ̀kẹ́ nàpẹ́ gbogbo ẹ̀, tán ti fi béèlì ẹ̀ tán, ojú àpá ó tún wà lára bàbá. Nígbà tá à ń sọ ńgbà yẹn, kí ni àwọn Afẹ́nifẹ́re, kí ni wọ́n ń ṣe kiri? Wọ́n náà wọ́n ń wá wọn Nàìjíríà, pé wọ́n Nàìjíríà làwọn bá lọ. Wọ́n ní restructuring làwọn bá lọ. Ṣùgbọ́n èmi máa ń sọ, màá ní ìṣẹ̀lẹ̀ tá a ṣẹlẹ̀ tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n á fi sọ wípé
Ìgbòho máa bọ̀ wá gbé wá níjà wọ́n là ń fẹ́. Èmi máa ń sọ wípé èmi máa bá wọn sọ wípé Ọlọ́run jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n rí Ìgbòho bí ọ̀tá ilẹ̀ Yorùbá, tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin gangan tí ẹ̀ ṣetán àti sọ̀pọ́ọ̀tì ìrìn àjò yìí, ẹ̀yin gangan ní ọ̀tá ilẹ̀ Yorùbá. Ìgbòho Òòṣà, ṣé owó ni wọ́n ní tí ò ní? Ṣé orúkọ ni wọ́n ní tí ò bá wọn ní? Àbí ẹ̀mọ̀ kan tó ń pè ní pé èèyàn lórúkọ ni? Kò easy kí wọ́n tó máa sọ wípé èèyàn kan wà lára àwọn tó lídìí ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. It's not easy. Ìgbòho ti ní orúkọ. Kò easy kan sọ wípé èèó president ó ní èèyàn kan láti mú balẹ̀, kí èèyàn kan kó dẹ̀ dáwọ́ ẹ̀rín ọ̀pọ̀lọpọ̀ sójà kó dẹ̀ gbé ẹ̀nìyàn síta. Ṣó easy ni? Ìgbòho ti lórúkọ. Èmi àti ìwọ ló kù tí àti ìnorúkọ. So kí lẹ rò bóyá Ìgbòho ṣẹ̀ ń wá? Kí ló ṣẹ̀ ń wá? Ẹ wá rò bóyá òun ní ìṣòro. Èmi á máa sọ ẹni tí mò ń ṣàánú tí ò ṣàánú mi. Mi rò bóyá tèmi gan bá dájú ẹ̀, mi rò bóyá ó burú. Ṣé rí, mò ń sọ bó jẹ́ ará ilé mi, bó jẹ́ alábọ̀dé fún ilẹ̀ Yorùbá yìí sẹ́. Àní kí nǹkan ṣẹlẹ̀ sí, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí, tí Nàìjíríà ṣẹlẹ̀ sí, ẹ má jẹ́ ká tanra wa. Nígbà tí Nàìjíríà ṣẹlẹ̀ sọ́wọ́n kan, wọ́n gbóhùn sókè, wọ́n sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ kí Nàìjíríà ṣẹlẹ̀ sí àwọn alábọ̀dé, àwọn tí wọ́n wá á jáde kúrò nínú Nàìjíríà tó ń jẹ́ ọmọ Yorùbá. Gbogbo wọn kọ́ ló máa le. Gbogbo wọn kọ́ ló máa le. Àwọn alákọ̀ọ́ sọ pé àwọn ẹni tí ò bá ti support ọmọ àlè ní kinní kan. Gbogbo wọn kọ́ ló máa le. Ṣùgbọ́n ẹja ṣe ládùúrà kí Nàìjíríà ṣẹlẹ̀ sí wọn. A ti mọ̀ wọ́n kan tó pé ìgbà tó ṣẹlẹ̀ sí wọn, wọ́n pè wá, wọ́n ní àṣẹ òun tọ́ ni gbogbo ìjà tẹ́ ń jà ẹ̀. Àṣẹ òun tó yẹ kí gbogbo wa support ní nǹkan báyìí lójú wa rí, kinní kan ṣe, ìgbà ṣe àwòṣe. Orí afẹ́fẹ́ la wà. A gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu, a gbọ́dọ̀ máa fi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Àní bí ẹ fẹ́ bí ẹ kọ̀ sẹ́. Bá wù ẹ́ kó lọ jábọ́ sẹ́nu tírélà. Bá wù ẹ́ kó lọ bẹ́ sínú iná, wàá kọ̀ jó dànù ni. Ọ̀rọ̀ yà wá di adọ́rùn mòótọ́. Ẹ pé Ìgbòho Òòṣà, ẹ fún ní sọ́pọ́ọ̀tì tó bá nídìí. Akọni ni akọni tílẹ̀ Yorùbá nílò nírú àsìkò yìí. Akọni ènìyàn ó ní Ìgbòho Òòṣà. Ó ní ẹni tọ́lọ́run fi ṣẹ́ rán. Ó ní ẹni tí Ọlọ́run ṣe kíni tọ́lọ́run fi ṣẹ́ rán. Ọlọ́run fi ṣẹ́ rán bàbá ẹ̀, bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ṣẹ́ rán ìyá ẹ̀. Ẹni tí Ọlọ́run rán nìyẹn. Ẹ gbà fún. Bẹ́ẹ̀ ni ojú tó mọ́ nílẹ̀ Yorùbá lè ní lẹ́yìn Ìgbòho Òòṣà, lẹ́yìn Ọlọ́run, Ìgbòho Òòṣà ló kàn. Bí a fẹ́ bí a kọ̀, ẹ wò, tẹ bá reject ẹ̀ láti pe bàbá yẹn, everybody ti lọ, ẹ má dìgbà tán rárá. In fact, this man, God bless you. Ṣé rí yẹn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n fail láti realize ni pé tí a bá ń sọ̀rọ̀
Jésù, tá ń sọ̀rọ̀ Muhammad, tá ń sọ̀rọ̀ Odùduwà, tá ń sọ̀rọ̀ Aristodemus, all those great people, tá ń sọ̀rọ̀ Ṣàngó, tá ń sọ̀rọ̀ Ògún, tá ń sọ̀rọ̀ Ọya, tá ń sọ̀rọ̀ all the great people. Nǹkan tí àwọn èèyàn wa tán fẹ́ láti realize ni pé Sunday Igboho ni ẹni tí Ọlọ́run rán sí àwa gẹ́gẹ́ bí Jésù ti wà nílẹ̀ Yorùbá for this present time. Mo wádìí bọ̀bọ̀ ẹ̀ ni Sunday Igboho ẹ gbàgbé pé you are just looking at it pé èèyàn ni Sunday Igboho tọ́gì ni àmọ́ kíní kan. Don't ever in your life. He is a messenger of God sent to Yoruba land for our race deliverance. Olólọ́run náà. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé in fact tí Sunday Igboho bá kú tó bá parí iṣẹ́ tó wá ṣe yìí tọ́lọ̀ wá rán ṣe yìí láti gba Yorùbá sílẹ̀ yìí ó máa ṣe ẹgbàgbé bó ṣe lọ ó máa accomplish ẹ̀ tó bá wá lọ tán ńgbà ilẹ̀ tó wá máa mọ how great that man is. How great kìíní yẹn bá fáwọn Fúlàní just like you have said tí Sunday Igboho bá wọlé ní èdè ọmọ gbogbo máa kánlẹ̀ ni ṣẹ́ẹ̀dì ẹ̀rí gbogbo àwọn tó ń bínú Sunday wo ni kìíní ìlara ni nígbà tó mọ Gani tó ń sọ́ngbà yẹn lóòótọ́ àwọn Gani Adams kán tó àwọn lẹ́ẹ̀kan jẹ́ káwọn jọ jà. Do you need to fight Sunday Igboho? Má wọrí má bá Sunday Igboho jà ebo lágbára Sunday Igboho wo ni má wọrí lọ fèsì àwọn Fúlàní. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho Sunday Igboho ṣe kìíní kan ìwọ má wọrí ṣó ti gbọ́ àti gbọ́ Sunday Igboho ọ̀lẹ́ni ẹnu ní ó fẹnu jáwáyà mo gbà fún ẹ má wọrí. Sórí nǹkan tí Sunday Igboho ṣe yẹn ìwọ kan lọ ṣe one quarter ẹ̀ mi ní kó ṣe gbogbo ẹ̀ o ìdá kan nínú ìdá mẹ́rin ẹ̀ go and try it kó wá mọ̀ pé Jésù kó wá mọ̀ pé Jésù ń ṣe Yorùbá ọmọ Júù ni you will know and that is the thing. Ẹni bíi tiẹ̀ lọ́lọ́run máa rán sí and God doesn't use Ọlọ́run ń lo àwọn God doesn't use the established the professors the knowledgeables. Ọlọ́run máa ń lo things that are inferior, things that are not worthy, to confuse the people, láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ni Ọlọ́run alágbára, Ọlọ́run ń lo àwọn èèyàn gàgàgàgà tẹ́ ẹ̀ máa ń gbójú, Ọlọ́run ń lo àwọn Abíọ́lá àkànkàn yẹn, Ọlọ́run ń lo àwọn yẹn, Ọlọ́run ń lo àwọn Ọbásanjọ́, àwọn èèyàn bíi Sunday Igboho tẹ́ máa wò pé àbọ̀bọ̀ ẹ̀ mọ̀ mọ́ náà ṣé òun sọmọ kápẹ́ńtà ni àgbẹ̀dẹ ló ń ṣe náà ẹni tó máa ń tọ́kadà ṣe agbèrò níta fi máa mọ̀ wípé he is a messenger of God sent to us. Mo fi Ọlọ́run bẹ̀yìn ṣe rí àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ o gbogbo àwa tá a jẹ́ nǹkan kan yìí ń gbé tó bá jẹ́ nǹkan kan tó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbáyà Sunday Igboho òní Ọlọ́run sì ràn wá o. Mo tún sọ irú èèyàn bíi tiẹ̀ they come in generations. Ó tọ́kàn mo sọ fún yín ẹ lọ ká Muhammed wèrè tó ń ṣe tí gbogbo àwọn mùsùlùmí tó ń ṣe Muhammed kí èké àtọ̀lọ́ Ọlọ́run kó máa bá kìnnìkan go and read this history just go and read this history. Kò ṣe tó nǹkan tí Sunday Igboho ṣe rí nǹkan tí Ọlọ́run fi máa rán òjíṣẹ́ ni pé òjíṣẹ́ tí Ọlọ́run máa rán èèyàn sí ìran ni. Jésù Kristi nìyẹn ògán dìdì sọ ni wípé Ọlọ́run rán òun sí lost sheep of the house of Israel. Ó tọ́kàn mú tara ní èmi ò gbàgbọ́ lẹ́rọ nígbàgbọ́ lẹ́rọ ní abala gbàgbọ́ kìnnìkan àtàché là ń ṣe àwọn ọmọ Israel lọ́lọ́run rán Jésù sí ẹ má jẹ́ àtàrà wa gbogbo àti all tribes and tongues àtàché gbogbo wa ń ṣe gbogbo àwọn pásítọ̀ Adébóyè yẹn Ọlọ́run rán wọn sí Yorùbá Ọlọ́run rán wọn sí ìran wa ẹ gbàgbọ́ àwọn kan ṣe business tí wọ́n ní o. I was shocked nígbà tí Fúlàní ń pa èèyàn pásítọ̀ Adébóyè yóò jáde báyìí kó sọ̀rọ̀ nígbà tí Israel àti Palestine tó bẹ̀rẹ̀ ogun wọn pásítọ̀ Adébóyè ṣe fídíò pé àwọn wà behind Israel àwọn máa pray fún Israel. Can you imagine ṣé Israelite ni ṣáwọn ọmọ ẹ lè kó gbá ṣé tógun bá wọlé Yorùbá ṣáwọn ọmọ Adébóyè wọn lè kó gbá kan lọ sí Israel ṣé máa fún wọn citizenship ṣé ti àti jẹ́ kó gbé Israel náà ṣé lè fún ẹ tí ìfà ṣé lè fún ẹ ní citizenship ní Israel ó lè dọ́mọ̀ ọdún wọn ó lè fẹ́ ọmọ ọdún wọn gan gbogbo àwọn wèrè tán láwọn Mùsùlùmí àwọn ń ṣe kìnnìkan nílẹ̀ Yorùbá ṣé wọ́n lè gbé Saudi ni tán bá gbé Saudi ṣé wọ́n lè fún wọn residency tán bá fún wọn residency ṣé wọ́n lè fún wọn citizenship ni ṣé wọ́n lè fẹ́ ọmọ wọn ni nínú gbogbo race ní àgbáyé
kò ń ṣe ti ọ̀rọ̀ ẹnu tí ò bá ṣe pé wọ́n ba ayé Yorùbá jẹ́ wọ́n ba ayé wa jẹ́ gbogbo wa burúkú tí Yorùbá ń wù lé ní we learnt it báyẹn kọ́ ni wà báyẹn kọ́ lọ́nà ṣe dá wa à ń ṣèyàn burúkú nínú gbogbo race. I live in America. I've met with different race, different people from America because America is a place where people see anything wala lágbàáyé kò sí country wàá you have made whether the Chinese, the Europeans, the the Indians, the African kò tiẹ̀ sí ní anywhere in the world America wọ́n ti meet wọn. Bí mo ṣe meet pẹ̀lú a lot of people wọ́n á realize pé Yorùbá ni Ọlọ́run dá yàtọ̀ jù. Àwọn Saudi wèrè àwọn Arabu yẹn àwọn náà worst jù nínú gbogbo àgbà nínú gbogbo race tí mo ti rí o àwọn Arabu àwọn Saudi kankan Arabu yẹn àwọn náà worst jù. In fact àwọn yẹn wọ́n tún worst they are wicked they are very worst irọ́ dẹ̀ ni. Most of in fact mo tiẹ̀ ti make up mind mi sí pé mi tiẹ̀ ní gbé ká mi lọ fún ẹni these Arab people láti ẹ̀ ti bá mi service ẹ̀ mọ̀ almost like 4 times. They will lie. I was like, oh, Africa, hey, I like Africa. You see, oh God, I like Africa. No, I just want to help you. No, just fix it. Just $200. Irọ́ ni o, olórí burúkú ayàtọ̀ ni wọ́n. They are very wicked. Tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa. Iṣẹ́ àwọn black gan, they see us like animals, like monkeys. Má ṣe rí wa, àwọn olórí burúkú wèrè kan. Wọ́n kóra wọn jọ adi kìnìkan Ọlọ́run ṣe kìnìkan sí sáàdì Ìlọrin jìnnà sí iná ó súnmọ́ àlùjọ náà àwọn wèrè Ìlọrin súnmọ́ àlùjọ náà èyí sì wà nínú ẹni wà nílẹ̀ Yorùbá nílọrin ẹ̀ẹ́dẹ̀gbẹ́kújẹ́ ẹ̀gbógun ekújẹ́ kẹ́ kọrí sálùjọ náà kẹ́ẹ̀dẹ̀dẹ̀ eléyìí kò nídìí kẹ́ máa gbé nílọrin tó súnmọ́ àlùjọ náà ẹ̀gbógun ekújẹ́ kẹ́ kọrí sálùjọ náà gan ẹ̀yin wèrè dédé olórí burúkú gbogbo a ní ká gba ilẹ̀ wa see let me tell you forward this message wide and near we must get her charity about gbalewa oh my God oh my God you don't understand charity gbogbo ẹni tẹ́ ń gbé Nàìjíríà yẹn you don't understand what it means to be a citizen of a nation olórí burúkú àwọn wèrè àwọn àgbà òsì àgbà òfò náà ní kú síbi asọ́tọ̀ tí bí sátọ̀ ń wọ̀n tó jẹ́ pé máa ráde dojú alẹ́ ni à ń sọ ń gbà yẹn wọ́n ní Tinubu ni ọmọ wa ni ṣé ọmọ yín ti wá débẹ̀ sí yìí ṣé ó ti ṣẹ́ ní tìǹsìn Tinubu tó jẹ́ pọ̀ gangan ló ń tà wá ọmọ Tinubu ló ń ṣe mítìn pẹ̀lú Gumi adẹ̀ ń tanra wa àwọn bàbá wa ní ní bàbá kankan o èmi tuntun sọ́lé nìṣẹ́ èmi mọ Tinubu ni wọ́n bí ṣe pé kìíní ṣẹ́rí Tinubu tí àwọn Fúlàní bá pèlè ní pé òkè condition táwọn fi máa support ẹ̀ fún 2027 ni pé gbogbo àwọn tó ń support ẹ̀ kó lọ gé orí gbogbo wọn wá gbogbo ọba ilẹ̀ Yorùbá kó lọ gé orí gbogbo wọn wá Tinubu á bèrè pé ìgbà wo náà need ẹ̀ and how soon do they need it for you to know gbogbo nǹkan tó ń ṣe yẹn okay just tell me kí ni development kan tí Tinubu ti mú wálẹ̀ Yorùbá láti ìgbà tó ti di president tẹ ló yàtọ̀ sí Ọbásanjọ́ olórí burúkú the same WhatsApp group gbogbo ìjọ olórí burúkú gbogbo wọn kí ló ti ṣe gbogbo àwọn tí yóò fi ń joyè gbogbo àwọn ó fi ẹnìkan jẹ lórí immigration ó fẹ́ ni gbogbo àwọn tó fi ń jẹ post tó fi sí post is for his own personal selfish gain it is not for the development of Yorùbá land tí Hausa bá jẹ president àbò jẹ minister wọ́n máa lọ ń tún ìlú wọn ṣe ni kí ni nǹkan tó ti ṣe olórí burúkú ẹ̀ olóhùn la títì láti Èkó olóhùn là lọ sí Calabar òun là lọ sí Kano ṣé nǹkan tá a nídìí nìyẹn ọ̀nà Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ kò ṣeé rìn ọ̀nà Abẹ́òkúta sí kìíní kò ṣeé rìn kò ṣe gbogbo àwọn yẹn ó ń ṣe ọ̀nà látẹ̀kù you know the funniest thing ẹ tún lọ wádìí ẹ tó wá tún gbé contract yẹn fún ọmọ ẹ àti Ṣàgúrì ló tún gbé contract $15 billion àbí $23 billion ọmọ ẹ ló tún gbé contract yẹn fún ẹ̀yin dẹ̀ wò pé Tinubu ṣe nǹkan àlópònú ló pọ̀ jù nú yín ṣé wọ́n ṣépè fún yín ni pé kẹ́yìn wá ṣẹrú láyé tí yín ṣé gbogbo alágbọ́dọ̀ máa káwọn sókè bàbá o ọmọ olódò rẹ bàbá nìyẹn bàbá nìyẹn síwájú ni ṣé wọ́n ṣépè fún yín ṣé orí yín burú ni ṣé wọ́n ní kẹ́yìn máa ṣe rere láyé ni wọ́n ní kẹ́yìn máa jẹ gọ́fúnà wọ́n ní kẹ́yìn máa ṣe kìíní ni ẹ mọ̀ pé tá a bá ní ilẹ̀ wa tí ó ń kálukú bá ní ìlú ẹ̀ ọmọ Ilé Ifẹ̀ lèmi Ọọ̀ni of Ifẹ̀ tó ń ṣe náà dandan bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe toró náà mọ̀ ìpé tán bá gba ìlú gbogbo góòdì tó nìkan dá wà ó máa wá góòdì yẹn máa fi tún gbogbo ìlú ṣe they are just doing their own business so tó bá ṣe wò pé ẹ lọ́ba ẹni dòye ẹni gómìnà ẹni kìíní kan ìkọ̀ọ̀kan náà máa pa gbogbo yín tán everybody must arise and save your life tán bá ti pé rally everybody jáde ìgbà ẹni ìlú wa tó lè dà ẹ máa wá sí ìlú òyìnbó ẹ máa sin òyìnbó òyìnbó á tún wá sí Nàìjíríà á tún wá di ọba lórí yín
nígbà tí mo wà ní Nàìjíríà mo ní àwọn boys kan church mi ń gbà yẹn tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Chinese company CCECC mo kàn lọlé wọn gbọ́ kan ní òyìnbó ẹ̀ bá pè ọ̀rọ̀ tí mo ń sọ báyọ̀ ọ̀rọ̀ 2004 àbí 2005 lóyìnbó ẹ̀ bá pè ẹ̀yìn mo lóyìnbó Chinese yẹn bá pè ọmọ ní ìsà tí òun bá ṣe ń bá sọ pé yẹsọ̀ bá ní pé masters làwọn máa ń pè àṣà 2004 àbí 2005 ni wọ́n sọ fún yìí o CCECC ìgbà yẹn wọ́n ní bẹ́ẹ̀ Fáṣọlá àbí Tinubu náà tó gbé ó ṣe gbé kọ́ńtàtì Badagry kìíní kan mature ṣe fún wọn gbà yẹn ní ọdún 2006 ọ̀ṣọ́ ó bá ní masters náà máa ń pe àwọn Chinese ní Nàìjíríà máa ń rí wọn bí Ọlọ́run àwọn Chinese tó jẹ́ pé most of them tó wà Nàìjíríà yẹn àwọn ẹlẹ́wọ̀n wọn náà kó wá kí wọ́n máa ṣiṣẹ́ Nàìjíríà masters náà máa ń pè wọ́n tẹ́ bá rí bó ṣe máa ń respect Chinese ẹ bá rí Chinese tó ṣe máa treat wọn nílẹ̀ tí wọn àti Indians tó ṣe máa treat àwọn tó ń ṣiṣẹ́ ní factory ní Nàìjíríà yẹn ṣé nígbà tí mo dé Amẹ́ríkà mo tó mọ̀ pé Chinese ò Germanity nígbà mo tẹ̀ ọkọ̀ wà ní school mo kọ́kọ́ wọ̀n pé Chinese ṣe rí nígbà tí oh my God tí mo wá dé Amẹ́ríkà ṣe rí Chinese ẹ mọ̀ pé àwọn ó dà pé wọ́n ń dá wa mọ̀ black akátá yàtọ̀ sí kìíní wọn ti Chinese ò ti fẹ́ wà lára tẹ́ bá lọ sí sọ àwọn Chinese kẹ́ẹ̀kan máa lọ mo tí mo ti ṣe rí ni o kẹ́ẹ̀kan mọ́mọ́ kẹ́ẹ̀kan kọlù kẹ́ẹ̀kan gbá kẹ́ẹ̀kan kọlù olótú máa sọ fún mi pé I'm sorry wọ́n máa ṣe gẹ́gẹ́ wọ́n máa tójú wọlé ní wọn ní ilé wòye lójú máa l'Amẹ́ríkà bí ni o bọ̀ wọ́n á wá sí Nàìjíríà wọn àdọ́ba lẹ́yìn lọ́wọ́ Arabu àwa àdọ́ba lẹ́yìn lọ́wọ́ India àwa àdọ́ba lẹ́yìn lọ́wọ́ wọ́n á ọ̀pẹ́sì ní ilé yìí wọ́n á tún ọ̀pẹ́sì ní níta kí wọ́n á ní yípa ẹjẹ́ ọmọ orílẹ̀-èdè kí ni mo tún bẹ̀rẹ̀ ni o what is the essence of you being a citizen of a country nílé níta and that's how you are being disrespected all over the world because they know pé kò síbi tó fẹ́ sá padà wá tó máa náà fẹ́ dìpọ́tì èèyàn ní Nàìjíríà ní Canada ọmọ Yorùbá wa tó fẹ́ dìpọ́tì wọn ó máa ní òun yà máa kú ní ilé tó fi máa dìpọ́tì wọn because kó máa níwèé Canada kó máa ṣiṣẹ́ warehouse kó máa gbá títì ó pé ó ṣoríire ó fi lọ́kàn balẹ̀ ju kó wá gbé Nàìjíríà kó wá gbé ilẹ̀ Yorùbá ẹ̀ lọ. How long are we going to continue like this? Àwọn bàbá yín wọ́n sin ẹrú olóṣèlú ẹ̀yin náà tún ti sin ẹrú olóṣèlú ṣé àwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n tún ti sọ ẹrú olóṣèlú ṣé kọ́ ọmọ yín tún sìn wọ́n ni gbogbo àwọn olóṣèlú yẹn tẹ́ ẹ rí kò sí ọmọ wọn àtìyàwó wọn tí ò sí bí wọ́n ti ra léra ọgbẹ̀ fún wọn bí tí wàhálà bá ṣẹlẹ̀ gbà lọ́la báyìí gbogbo wọn next available flight ni ìdẹ́tẹ̀lú olóṣèlú APC ni PDP ni àló lórí burúkú ló pọ̀ jù ní yín tí wọ́n bá ti pe rally let everybody come out we need to get back our land tí a bá gbalẹ̀ wa kò sí rere kankan tẹ́nì kankan máa ṣe o òótọ́ kan mo sọ fún yín and this make me to remember one rich man a máa ń pè ní Dende Fernandez very rich man ó lọ island kan síbi kan ó ní owó bíi wèrè ó ti kú báyìí ó ti lọ sí ẹ̀rípa nílẹ̀ Yorùbá nígbà tó kú tán ìgbà míì wọ́n á fòkú mi ìrún ṣe lọ sí síbi kan lè rọmọ lè rí kíní ẹwọ gbogbo àwọn olówó Ìbàdàn Yẹkínní Adé Ọjọ́ Àríṣekọ́lá kìnìkan ẹ lọ wò wọ́n tán bá ti kú báyìí the traces ends. Abíọ́lá bó ṣe lówó tó mo sì rántí gbà Abíọ́lá wá sọ́yọ́ that was around 92 or 91 tí mo rí lọ́yọ̀ mo wà lọ́yọ̀ ńgbà Abíọ́lá wá this man oh my God it was a ní ìmọ̀ Abíọ́lá lè kú kí gbogbo ilé ẹ̀dẹ̀ da oru instantly kò ń ṣe pé báyà àwọn ọmọ ẹ̀ lówó yẹn díẹ̀ o ló wá ṣe kìnìún tẹ́ fi máa mọ̀ nìyẹn Bíbélì náà ti sọ ó ní olódodo máa ń fi ọrọ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀ Abíọ́lá ọlá ẹ̀ ó kú lórí ẹ̀ nítorí pé olórí burúkú ni he is not a righteous man he is a wicked man but ẹ̀yin ò mọ̀ we never knew that time they were using us to make transactions. Mo wà nílùú òyìnbó yìí mo ti ṣiṣẹ́ ní company kan nílùú òyìnbó rí wọ́n dá company yẹn lẹ̀ ní 1891 wọ́n sì máa ń kọ́ sí established 1891 ẹ tí wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ọmọ bíi 5th generation àbí 7th generation ẹ̀ tó ní company yẹn ó wà ní school àti wọn á mú wá company yẹn ó wá ṣe bí industrial training bẹ́ẹ̀ èmi gan mọ́ ń fi some things wọ́n wá ṣe bí dẹ́ wọ́n sọ pé tó bá parí ibẹ̀ lónà tí máa ṣiṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá dá ká ní ilẹ̀ Yorùbá ni ká ní ìlú òyìnbó ni tí màmá ẹ tó bá jẹ́ pámálà ló ń tà tó bá bí ọmọ tọ́mọ ẹ bá lọ sí school náà á lọ train á lọ gbajà tí bá ṣe ń tọ́jú bá ṣe ń ṣe àmàlà tí yẹn bá kú ọmọ yẹn á continue and we are talking of multi-billion dollars company
That's how they run life. Nǹkan tí ìlú fi máa ń continue nìyẹn. We can never continue like this. Sunday lọ́lọ́run sí wa Sunday Igboho ìgbé ẹ̀bá àbínú ẹ̀ wàhálà àtìlé ayé ti yín nìyẹn. Ẹ̀bá àṣẹ òní Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn. And it is high time with ṣẹ́rí ẹgbàgbé pa àwọn ọba àwọn ẹ̀ tí wọ́n di àwọn ṣẹ́rí kò sí ẹni tó ní ẹrú olóko ẹrú tó máa ń fẹ́ kẹ́rú ẹ̀ lọ. Ẹgbàgbé pa àwọn ọba ẹgbàgbé pa àwọn gómìnà ẹgbàgbé pa tiwọn. They have nothing for you ẹgbàgbé pa Tinubu ẹgbàgbé pa tiwọn. Èmi sọ fún yín sẹ́ẹ̀. tí Sultan of Sokoto bá pe Tinubu lé ní pé the only way for you to get 2027 support is that jẹ́ ká pa Ọọ̀ni jẹ́ ká pa gbogbo àwọn Afẹ́nifẹ́re jẹ́ ká pa gbogbo ó máa bí wọ́n ní pé ẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ ìgbà wo lẹ fẹ́ ṣe next week ní àbí this week ẹ̀ tètè yẹn ju ẹ̀ má wọ̀rí nítorí máa sọ fún wọn nìyẹn. That's the kind of person he is. Tí Tinubu bá rọ́nà láti pa bàbá Akíntóyè ni oh my God àti rán bàbá yẹn lọ́rùn ti pẹ́. Ọlọ́run ló wà nípa tiwa. We must not miss this opportunity. We can never continue like this. Adara fún wa ẹ ṣé. Bí ẹ bá ń gbọ́ pékélé bí ẹ bá ń gbọ́ pékélé ibi ìpàdé ìta gbangba lórí ṣíṣeéṣe orílẹ̀-èdè Yorùbá ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà USA ńlọrọ̀ǹgbà lọ. A ó pàdé pẹ̀lú bàbá wa àwíṣe àgbáyé ọ̀jọ̀gbọ́n àgbà Wándé Abímbọ́lá. A kì í bá babaláwo gbélé kójú ó máa pọ́n ni nítorí pé iwájú òkun ní í ṣe ẹ̀yìn òkun ní í ṣe erin kò ṣe yípadà kún àbàtà kún ènìyàn tó mọ̀pin òkun ò sí. Èyí ló mú kẹ́gbẹ́ ìlànà ọmọ Oòduà ní USA ó kàn sí bàbá wa àwíṣe àgbáyé Ògúnwándé ọmọ Abímbọ́lá Ìrókò síbi ìpàdé ìta gbangba lórí ṣíṣeéṣe orílẹ̀-èdè Yorùbá ní déédéé aago 6 ìlà oòrùn Amẹ́ríkà 6 p.m. East Standard Time àti aago 11 alẹ́ nílẹ̀ Yorùbá lọ́jọ́ 18 oṣù yìí Sunday May 18th 2025. Nọ́mbà Zoom òun ni 862-704-80064. Kóòdù ìpàdé ni 650164. Ẹ̀túyàyà kékeré ló sọ fún toko ẹ wá pàdé àwíṣe àgbáyé ọmọ Abímbọ́lá Ìrókò. Obìnrin kan di olóògbé wọ́n bá òkú rẹ̀ nínú yàrá ìyẹn nínú ilé flat tó ń gbé. Obìnrin tí à ń wí yìí nígbà tí àwọn tó mọ̀ ọ́n tí wọ́n ṣàlàyé nígbà tí wọ́n ṣèwádìí pé irú ikú wo ló pa obìnrin yìí, wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní túlé tí wọ́n dé inú ilé wọ́n bá oúnjẹ oríṣiríṣi nínú kitchen rẹ̀ àti nínú store ẹ̀, ẹ̀wà tútù, ráìsì tútù, èlùbọ́, sẹ̀mó, wíìtì, gàrí, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ọ̀gẹ̀dẹ̀, iṣu, ànàmọ́ tí ó ṣe potato àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ ó wà nínú store obìnrin àti nínú kitchen rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn èlùbọ́ tán ti lọ̀ èyí tó ṣe é bù lójú ẹsẹ̀ kan rò ó wà ńbẹ̀, gàrí wà ńbẹ̀, nínú fíríjì àwọn bá búrẹ́dì ńbẹ̀ àtàwọn nǹkan míì oríṣiríṣi nǹkan jíjẹ. Bẹ́ẹ̀ nínú kitchen bákan náà gáàsì wà ńbẹ̀ tí ó kún síbẹ̀ bámbám, kerosene wà lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú stove. Bẹ́ẹ̀ náà ni electric cooker ó ń ṣiṣẹ́ dáadáa torí pé iná wà 24/7 ní agbègbè ibi tí ẹni táwọn yìí wà. Wọ́n ṣùgbọ́n àkíyèsí táwọn kàn sí làwọn ará àdúgbò ni pé ó ń pariwo pé ebi ń pa òun, ẹ jọ̀ọ́ ẹ ràn òun lọ́wọ́, òun fẹ́ jẹun. Aláriwo tí à ń gbọ́ tó ń pariwo obìnrin tó ń pariwo òun fẹ́ jẹun kí ni ìṣòro ẹ̀, kí ni pọ́blẹ́mù ẹ̀. Àwọn dẹ̀ wọ́n pé ẹni tó tán ni tí ò sáláì ní ohunkóhun kí á ló tó ń pariwo sí, kò jẹ́ káwọn lè kọjú ara sí torí ọ̀pọ̀ ọgbà
làwọn ti lọ bá a pé àṣebóúnjẹ ló wà lóye kó lọ jẹun. wọ́n ní àwọn míì tiẹ̀ ti wọnú ilé ìdáná yẹn tó ti bá a dáná, ẹni tó máa bá a ṣe jollof rice, ẹni tó bá a ṣe fried rice, ẹlòmíì bá a gúnyán, ẹlòmíì bá a tẹ̀bà, oríṣiríṣi oúnjẹ tó sàn gbé kalẹ̀ sí iwájú obìnrin. Síbẹ̀síbẹ̀ náà ló ṣe panu pé ebi wọn ń pa àwọn ẹjọ́ ẹran lọ́wọ́ ò fẹ́ jẹun. ṣùgbọ́n ní báyìí obìnrin ti wá kú, wọ́n wá ṣèwádìí pé ikú kí ló pa, ẹjọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ikú kí ló pa obìnrin, kí ló pa gan-an, kí a lè sọ pé ó pa obìnrin yìí, kó jẹ́ òwe fún ẹ̀yin àgbàlagbà àti gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. àkóṣe òní o. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa pé ẹ bá wa tẹ́tí gbọ́ ètò ti alẹ́ yìí. ẹ ṣé gan ni àní wá yín tì o, àndẹ́ àní rí jù báyìí fún ti alẹ́ nítorí pé a ṣàkíyèsí wípé a ti ní low battery. Good evening. Your stone is on Koiki Media. First, Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè, ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body, but e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lajú. Ẹyẹ tó torí kojú bí àdó wọn pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá.